Because she's too young to go. The Cultural Heritage and Social Development of Nigeria ni mo kí ẹ mọ̀ ṣé wọ́n mọ̀ kó àṣẹyìndé ìyá olórí ire tó lọ ìyá wa ìṣàtúwò àyọ̀ká gbógun lórí pàtẹ́tẹ́ ni mo òkùnkùn kí ẹ mọ̀ wípé àgbẹ̀ tó ṣe tán ó fọwọ́ sùn nílẹ̀ wo àgbẹ̀ ṣe tán kọ̀ dàrú màálù kó ṣe tán kó kó sùn mọ́ òòrùn lékèlékè ṣe tán kó rántí kẹ̀dùn ẹ̀fún nínú ayé. Gbogbo wa ládágbádá ikú àfọyé lẹ lọ́jọ́ ọjọ́ kan ni àyọ̀ká òkúwò ṣe mọ́ nínú ayé mẹ́bí ikú ló yọwọ́ rẹ̀ nínú àwo gangan ẹ mọ̀ wípé ìgbàgbé ló ṣajá tí kò rántí dábẹ́ ìgbàgbé ṣẹ́sí kò rántí kọlà. Ikú ló pin wọn.
dùn ẹ̀wọ̀n ọmọ ìyá méjì lórúkọ òṣèré gbogbo ẹgbẹ́ Tampan lápapọ̀ akíbàbá wa Adébáyọ̀ Abdulsalam tí gbogbo wa mọ̀ sí Ọ̀gá Bello ìmọ̀ràn tó ní kó máa yẹ ìgò ní yẹ̀lẹ̀ lórúkọ gbogbo ẹgbẹ́ Tampan lápapọ̀ bàbá wa the national president Tampan Prince Jide Kosoko the heavyweight evergreen theatre professionals Yeyeba Toyin Adébọlá is a taking recently bàbá wa Fábọ̀dọ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ àkóso and the entire council of elders láti bàbá wa Abíọ́lá Daniel àti bàbá wa the deputy chairman council of elders Saka Olúbísí Awódúgba àbí the executive governor of Kwara State Tampan Alhaji Sulaiman Akíkanjú Ọ̀dẹ́hùnlọ. Wọ́n ní àwọn ex-group Tampan. Lẹ́yìn Tampan tí Tampan ó wọ ẹ̀kọ́ àpò bàbá kí sẹ́ẹ̀kì fún Kwara State tó máa múra sílẹ̀ bàbá wa tó sùn. Aṣíwájú wa Adébáyọ̀ Sàlámì tí gbogbo ẹ̀dá àlàyé mọ̀ sí Ọ̀gá Bello ẹ bá ń pàtẹ́wọ́ tó rẹ̀ ẹ bá ń pàtẹ́wọ́ gbogbo abiyamọ tí ò ní fi ọwọ́ pọ̀ mọ́ sí ẹ bá ń pàtẹ́wọ́ tó rẹ̀ nípa tí wọ́n fi ní ọ̀gẹ̀dẹ̀ síwájú ọ̀gá mi. Comrade Bisi Abraham adúpẹ́ lọ́wọ́ yín o ọmọ yín ó yé o ọmọ yín ó yé o. Distinguished ladies and gentlemen, in 1964, ìtàn tí ó gba ẹni mo fẹ́ sọ yìí o. In 1964, a young guy joined a group called the Young Concert Party. After which, it was changed to Ojo Ladipo Theatre before it metamorphosed to Awada Keri Keri. This man was once the national president of the Association of National Nigerian Theatre Professionals, ANTP, and also the chairman board of trustees of Theatre and Motion Pictures Producers Association of Nigeria, which is Tampan. The chairman BOT of Tampan, father of an actor, father of a production manager, father of an editor, husband of a marketer. I'm referring to Alhaji Adébáyọ̀ Salami, aka Ọ̀gá Bello. We want to welcome him, sir. We are very, very proud of you. Etí ó ń bẹ inú gbọ̀ngàn iná ní ó ní ojú ẹni náà tó lè parade the array of stars that are present here. It is because you have done it. You are a pioneer in everything. So we want to congratulate you. And nǹkan kan wà tàbí ṣe lálẹ́ yìí. Mo ti pe àwọn tí wọ́n bá wa ró òkú yìí o. Torí ìyá wa at 107 àrò òkú yìí ni o. Abẹ́mọ orí ikú tó pàyà o. Vetia Balogun, the national treasurer of Tampan,
àwọn náà ti wà pẹ̀lú wa ní àti Alhaji wa Túndé Búsàrí ibikíbi tí wọ́n ti dé ọ̀gá Bello lọ́rin ẹ̀gbọ́dọ̀ rí wọn ni tàdúgbò lọ́wọ́ yẹn o. ẹ jẹ́ kí ló máa pẹ̀lú gómìnà mi tó ní àwòsàn láìpẹ́ ṣẹ́tàn wọ́jì Bismillah Rahman Rahim. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa la máa bí ọmọ tó ṣe é yangàn tó yanjú ọmọ rere adẹ́gbẹ̀yìn gbogbo wa. Alhaji Ọ̀túnba Adébáyọ̀ Salami, the chairman board of trustees TAMPAN worldwide, congratulations sir. Torí pé Ọlọ́run ní kí ẹgbẹ̀yìn òbí tó bí yín mo kí yín kú oríire sir. Your Excellency, the Governor of TAMPAN Kwara State, Your Excellency, the Deputy National President and all other national officers here, Your Excellencies, all state governors of TAMPAN here present, àwọn bàbá wa lọ́tún lọ́sì tí wọ́n wà níbí, màmá wa mo kí yín, gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà kálẹ̀, Ọlọ́run á jẹ́ kóríire ó bá ìkálẹ̀ o. Kò sí ọ̀rọ̀ púpọ̀ lálẹ́ ìkọjá ká dúpẹ́ fún Ọlọ́run látòrí ọ̀gá Bello. Kọ́lọ́ jẹ́ kí bẹ̀yìn tèmi náà dáa. Kọ́lọ́ jẹ́ kí n ní ọmọ tó ṣe fi yangàn. Alhaji Ọ̀túnba Adébáyọ̀ Salami, ẹ̀yin la wá sẹlẹ̀bírẹ̀tì lénìí. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ màmá. Ṣùgbọ́n obìnrin tí ò bá dáa, ọmọ náà kì í dáa. Torí pé màmá dáa, lẹ́yìn ṣe dáa, làwọn ọmọ yín ṣe dáa. Làwọn ọmọ tó kù tí má bàbí náà ṣe dáa lágbára Ọlọ́run ọba ojú òní tì í. Bàbá Òjòjò Olóyè Alẹ́kọ̀ọ́mẹ́sà, member board of trustees. By the special powers conferred on me as the president of TAMPAN worldwide, globally, this is just a small celebration, a token appreciation of what Mama has done and of what Oga Bello, our leader, is doing and will continue to do. We will not stop appreciating you, sir. Thank you so much, sir. By that special powers conferred on me by the Constitution of TAMPAN globally, I, Ọ̀túnba Bọ́lájí Amúsàn, hereby declare this event open. God bless you. Ẹ bá ní pàtẹ́wọ́ fún Ọ̀túnba Bọ́lájí Amúsàn, the global president of TAMPAN. Thank you very much. Thank you very much. And thank you very much indeed. Ọmọọba Abdulrafiu Babájídé Kòsọ́kọ́. Ẹ bá ní fún ọ láti wọ́n. Abiyamọ ayé, abiyamọ ọ̀run, èrò ayé rèé o, ẹ wá wèrò ọ̀run oníbodè o, ọ̀run rere ò la gbé ọ̀rẹ́ o, ó ti gbòòrò ìbò ńlá. If I fail to say something today, Almighty God will not be happy with me. Ìyá nìyá yìí, Alhaja Aishat Ayoka Abdulkareem, aka Ìyá Alhaji. Àwọn abiyamọ rèé, wọ́n pẹ̀lú fi ọjà kan àwa yìí. Bí gbogbo wa ò bá tí ì jẹun, ìyẹn gbogbo wa tá à ń tẹ̀lé Ọ̀gá Bello tó jẹ́ ọmọ wọn, tá a bá ì jẹun, Ìyá Alhaji ò ní sùn. Wọ́n á rí pé the last person wọ́n jẹun. Kí wọ́n wá gbọ́ àwọ̀ kan kékeré bó ṣe wù kó kéré tó láàrin ẹnikẹ́ni síra wọn, wọ́n máa pè wá jókòó, wọ́n máa parí ẹ̀. Abiyamọ tòótọ́ ni wọ́n. Ìyá Àwẹ̀rò pẹ́lẹ́ wọn á dé sá, ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn.
gbogbo ọmọ tí ìyá Àwèrò ìyá wa Àwèrò Hasan, gbogbo ọmọ tí Lánrè Hasan bí ìyá tó tọ́ rẹ̀. Tí aláfáà bá jókòó, tí pásítọ̀ bá jókòó, tí wọ́n bá ń ṣe àdúrà fún ìyá yìí, àfikún ni ìyá fúnra ẹ̀ ti tọrọ àdúrà ẹ̀ látàyè kó tó di ọ̀rọ̀. Ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ dáadáa tó tara wọn jáde, pàápàá ẹ̀gbọ́n mi, the chairman board of trustee of the largest artist organization in Nigeria. Theatre Arts and Motion Picture Practitioners Association. My president globally, má bínú pé mi kọ́kọ́ kí ẹ. Ọlọ́run kó fún wa lọ́mọ rẹ̀. Bàbá Ògúndélé, bí a bá ń tọrọ ọmọ ò ara mi, ẹ jọ̀wọ́ ṣàlàyé rẹ̀ fọ́lọ́run. Olúwa o, fọmọ rere ṣìkẹ́mi, fọmọ rere ṣàròlé mi. Fọmọ rere ṣìkẹ́mi, ọmọ tí ó gbẹ ìtẹ́yìn ṣe o. Ọmọ tí ó gbélé bàbá rẹ̀ ká, tí ó ṣe lé ìyá lóore. Èdùmàrè gbóhùn mi o àwọn. Àwọn ọmọ gidi ni ìyá bí. Pàápàá Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì, bó ṣe ń ṣe gudu méje yàyà mẹ́fà láàrin ẹgbẹ́ òṣèré lápapọ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún ìlú, ni wọ́n ń ṣe fún ara, ni wọ́n ń ṣe fún ọ. Ìyẹn túmọ̀ sí wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí president mi sọ ń bí, ara àyà dáadáa lọ́mọ alálùbáríkà ti lè jáde. Torí ẹ̀ náà ṣe ní gbogbo bí tẹ́ bá ti rí tí wọ́n ń ṣe àdúrà, ẹ má gbàgbé láti máa tọrọ fún àwọn ọmọ yín. Kò bá jẹ́ ọmọ òòjọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ fún wọn, nítorí pé àwọn lọ̀la yín. Kíyàwó ẹ̀yìn wò, bó bímọ bí ò bímọ, kíké kó wọ ẹ̀yìn wò. Orin yẹn sọ wípé màá rántí mo wá tì. Bá mi kì í yẹn sí. Ó bímọ bí ó bímọ, ó bímọ bí ó bá bímọ, ẹ̀wọ̀n wẹ̀yìn màmá o, ó bímọ bí ó bímọ. Ìrégbé ò pọ̀ nítorí wípé bá ṣe wáyé pa fẹ́ rí bẹ́ẹ̀ náà là ń rí. Ìyá yàn lérè látọ̀run ló jẹ́ kí ọ̀rọ̀ wọn kó dé ibi tó dé dúró yìí. Ọlọ́run nínú àánú ẹ̀ á jẹ́ kí ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa. Wọ́n ní òní ara aṣọ lọ́jà o, ọ̀la ara aṣọ lọ́jà o. Ìjọ àbákú aṣọ adé pé ọmọ ní kára o. Aṣọ adé pé ọmọ ní kára. Thank you so much. Shila muka, oyin shila ni koko igi, àgòmọ́sílẹ̀ ọlọ́run mú tọ́pẹ̀.
wọ́n tún jẹ́ ọmọ olóòkú mo fi orúkọ tí wọ́n kí gbogbo àwọn ọmọ olóòkú tó kù pátápátá mo kí gbogbo àwọn board of trustees member tí wọ́n wà níbí mo dẹ̀ kí gbogbo àwọn olóyè tó kù tí àjọ ń tukọ̀ ẹgbẹ́ tampan mo wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gómìnà wa bí mi ò gbọ́dọ̀ má kí àwọn specially because àwọn ni wọ́n host wa Alhaji Sulaiman Ayọ̀dèjì akíkanjú ọdẹ ìlú Ìlọrin gbogbo àwọn tí wọ́n jọ ń tukọ̀ náà mo kí wọn mo kí gbogbo àwọn obìnrin tó wà níbí mo kí gbogbo àwọn ọkùnrin àwọn àlejò ńláńláńláńlá tí wọ́n wà níbí pátápátá mo kí gbogbo wa láì dá ẹnìkan sí mo kí ìyàwó bàbá wa tí wọ́n tún jẹ́ ẹ̀kọ́ náà àwọn olólùfẹ́ wa Alájà Abọ́sẹ̀dé Adédìbò mo kí yín ẹ̀yin náà ẹ kú kalẹ̀ o gbogbo àwọn tí mi ò bá dárúkọ kì í ṣe pé bóyá mo ṣe àfojúdi àbí mi ò recognize wọn àsìkò yẹn ni mo ń wò mo wá kí ọ̀rẹ́ mi ẹ má bínú I have to be a little bit sentimental about that Barrister Fẹ́mi Adébáyọ̀ is my personal friend so let me just give him that ẹ má bínú púpọ̀ o mo lè má lè káwọn pọ̀ àwọn tó kù mo ti forúkọ ọdẹ lórí kí gbogbo ará lórí pátápátá dáṣà sí mo kí ọ. Ṣe rí mi ò ní ọ̀rọ̀ tí mo máa sọ púpọ̀ ju pé tí a bá wẹnu lẹ̀ tí a bá wẹnu ọkọ kí lè yàn máa sọ nígbà tí ìyá tí wọ́n lọlé ní 100 ọdún ó lé méje tí àwọn ọmọ àti ọmọ ọmọ àti ọmọ 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 tó máa ń ṣẹ̀yìn lé wọn kí la tún fẹ́ máa sọ nínú ìyá bẹ́ẹ̀. Àwọn ìyá kan wà tó jẹ́ wípé tí wọ́n bá dé èjì yẹn wọ́n máa ka bòròbòròbòrò gbogbo àwọn ọmọ tó ti pa jẹ gbogbo àwọn tí wọ́n ti ṣe léṣe ṣùgbọ́n ẹ̀yin màmá dáa kí ló tún kù tẹ́lẹ̀ ọ̀fẹ́ máa sọ lẹ́yìn yẹn wọ́n ní òkú ọlọ́mọ àṣe ìṣètò mi àdúrà mi ni wípé kí Ọlọ́run Elédùmarè kó tẹ́ ìyá wa sí afẹ́fẹ́ rere gbogbo àdúrà tí wọ́n ti gbà láti ọjọ́ tí màmá ti kú kọ́nà jẹ́ kó ló máa bá òkú gbogbo tí wọ́n fi sílẹ̀ àti ètò mi ni o àti èyí tí ò mí ni o kí àbọ̀ Ọlọ́run kó dájú lórí ẹ̀. Mo láǹfààní láti sọ̀rọ̀ bí gbogbo èèyàn tó wù mí kí n sọ̀rọ̀ bí àwọn èèyàn dẹ̀kọ̀ tó lè testify ní. Ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kẹ́ wo èèyàn tó ń ṣe báyìí ní gbogbo àwọn onítíátà. Láǹfààní láti máa wò mí torí wọ́n àǹfààní yóò ní sí lọ́jọ́ mímọ́. Àdẹ́kẹ́ àǹkè àǹsà kò sí gbogbo kò tẹ̀ bá gbé sórí ẹ̀ kò sí kẹ̀kẹ́ bá gbé sí àwọn ọjọ́ ìgbà bẹ́ẹ̀. Ẹ wò mí ká má sọ̀rọ̀ jìnnà bóyá ká gbé kúrò lórí ẹ̀ ká gbé sórí ẹni tí ìfọ̀n tó ti gbé yìí jẹ́ ṣé mo gbé kíkí bí ètò tí ìfọ̀n tó ti gbé yìí jẹ́ kìsíkìtì yóò sọ̀rọ̀ síwájú tó sọ̀rọ̀ sí ẹ̀yẹ tí kò ní bá wájú rà. Okay, it's okay bí kí n gbé kámẹ́rà torí ṣé ní ìkìtì ó ṣe ọ̀wẹ̀ tí mo sọ bí o ṣe sọ̀rọ̀ síwájú kó sọ̀rọ̀ sẹ́yìn òun ló ń bẹ̀rẹ̀ respect àwọn bàbá tó wà ní àlẹ́ tó ń gbé sórí àfi ìyọwọ́ àbẹ́ rírí ní báyìí gẹ̀gẹ̀gẹ̀
Sẹ́rí láǹfààní láti sọ̀rọ̀. Ẹ̀dá kò sí 3 minutes tó ti gbé ní máa bọ́ zero. Okay, hello, how are you? He shock you. Hello. Why is a shock? A shock can be actually quantified into 2. But let's talk about one. How are you? Hello. Bàbá máa ní títí mo ń kìlọ̀ fún ẹ bí omi yẹn kó gbé láti ibẹ̀ yẹn síbòmí. Now English follow with their tonation. English will be like títí I told you to carry the water from that side and put it to the other side. Now let's go to China. Their language first, then the tonation with the English. Now China people will be like, 媳婦，我打不嚟你呢首歌，你哋放死咯，你哋放啦，你食我嚟咯。Now English will be like, I told you to take the water and put it on the other side, but you never listen. Now again, one thing where they always shock me. Now let's go to India. India people, they are always on love. Now imagine say daughter come meet a father. You know say India for their side now done that they always be. Now daughter will be like, I want to marry a carpenter. Now daughter they tell father, Papa, me, let me get secretary. Now, if you don't watch Indian film well, father don't the verse. Suddenly, father go knock ground, breeze go blow. He go be like, hey! Suddenly, as he knock ground like this, breeze go blow. Camera go zoom. Now, father don't the verse. Father will be like, hey. Narelinda skatariga linda riga. Narelinda riga skatariga linda riga. Now camera goes zoom again. Now the English will now follow. The English will be in a way of, you know, I tell you, the English goes with their tonations. Now English will be like, hey, Narelinda riga. I told you not to go near the crazy little boy, but you never listened. You never listened.
fẹ́ wáyé mọ́. Àdúrà ni ká máa ṣe fún àwọn ọmọ wa, ká má ṣe pé gbogbo yín pátápátá lè máa láṣeyọrí lórí ọmọ o. Well, ẹni tó bá wọn kò ṣàmì, ẹni tó bá wọn kò má ṣàmì. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi èyí tẹ́ ṣe ní ìní yìí. I must confess that I really appreciate it. Mo ti pẹ́ tí máa appreciate gbogbo ẹ̀ ṣùgbọ́n mo appreciate yìí gan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ dúpẹ́ mi lọ́wọ́ Prince Jide Kosoko, the chairman board of fellow, member of board of trustee, and my ọpẹ́ goes to my amiable president, Ọ̀túnba Bọ́lájí Amusan. Then immediate past president tó ẹ pé nǹkan tó fi lọ́lẹ̀ òun náà ni àwọn president sí ni wọ́n ṣe àtẹ̀gùn ẹ̀. Thank you so much. That is Prince Dele Odule. My special thanks to all members of board of trustee here present and in absentia as well. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn marketers. Mo rí Alhaji Maruf lórí ìjókòó. Kábíyèsí o. Mo rí Jọláyẹmí lórí ìjókòó. Mojúbà o. Mo rí àwọn èèyàn jàkànjàkàn lórí ìjókòó náà. The elders, I thank you very much. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi, àwọn tó wà ń bí, àtàwọn tí ò sí bí, àtàwọn tó ń bọ̀ lọ́nà, àti àwọn tí ó yẹ kó wà ń bí, tán ti ń sìn bí, tán ló tẹ̀ làwọn lọ, Ọlọ́run ló mọ irú tán lọ dánwò.
dúpẹ́ Ọláńre Alánàmú. Mo dúpẹ́ lọ́wọ́ Ismail Agboola. Mo dúpẹ́ lọ́wọ́ Ganiu Amusa Salary. Mo dúpẹ́ lọ́wọ́ Àrólé Ọládèjì ọkọ̀ wọn fún Yèkẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Túndé nígbà àdúrà tí bá ti ẹni kí n máa dárúkọ ó ti pọ̀ jù. My special thanks to all of you. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. Ọlọ́run ọlọ́jọ́ èyí á jẹ́ kí ẹ̀yin náà gbẹ̀rù àdúgbò yín àwọn tó bá ti ní. Àwọn tó bá rẹ̀ ti lọ Ọlọ́run àpawọ́pọ̀ kẹ́ wọn. Ẹni tó bá dẹ̀ lárúgbó lé òun náà gbẹ̀yìn arúgbó ẹ̀rù. Ó dùn mí pé ìyá mi lọ. Ó dùn mí gan. Because she is too young to go. Èní ló péjọ́ méje tán kú tí kì í bá ṣe pé ọdẹ ó jẹ́ olójú kòkòrò ó ní mo ṣe chairman àwọn tó máa ró ìyá yẹn ó ní kí n mú màálù 107 wá epo 107 ṣe ní kó lójú kòkòrò ni mo ti wá ránṣẹ́ sáwọn míì láti Èkó àwọn yẹn náà aláwọn máa gba 80 tí bá tún wá rìn síwájú tí ò bá pè mí màá fi wọ́n lọ́lọ́ lọ́wọ́. lọ́ba tó bẹ́tà. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ gómìnà Kwara State that is Alhaji Sulaiman ọ̀dẹ̀ tí ò nípọn. I thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn elders Kwara State Tampa. Mo dúpẹ́ lọ́wọ́ Dan Kazeem. Àwọn Jagaban Kwara nìyẹn. Ààrẹ apàṣẹ. Thank you very much. Mo dúpẹ́ lọ́wọ́ yìí gan. Eléyìí tí ẹ̀kọ́jọ gbogbo executive Tampa pátápátá both states and national governors everybody. I sincerely appreciate you. Dúpẹ́ Ọlọ́run á pẹ̀lú yìí. Gbogbo alámàgbẹ̀rù alámàgbẹ̀yà àdúgbò wa. Ìyá mi arójò òjòyè. Àyọ̀ká ọmọ Adélé tejiteji. Àyọ̀ká ọmọ erin gangan lé ajá Àyọ̀ká ọmọ orin gangan òde. Thank you very much.